bí ọwọ́ mi ṣe dé ẹnu ẹ̀rọ jẹ́ mi mo kàn rí pé gbogbo ẹ̀ dúdú níwájú mi. orúkọ mi ni Abdulrahman Ìlúfóyè tí gbogbo èèyàn mọ̀ sí Idan One Communication. Idan yẹn tí ẹlòmíì bá gbọ́ orúkọ mi ní Idan ọmọ rò pé bóyá àwọn tí wọ́n pa Idan ní agbábọ́ọ̀lù ni. So orí feed ni orúkọ yẹn ti jáde ní ọdún náà. Bátírì tọwọ́ mi nígbà tí dókítà bá ní pé ọwọ́ yìí kò sí ṣíṣe kankan mọ́ ju pé kí wọ́n gé ọwọ́ yìí lọ. Ọ̀gá mi náà dúró báyìí. ìyẹn ń lé ayọ̀ nígbà ayé wọn. nígbà ayé wọn àwọn náà dúró báyìí. wọ́n bá bí mi léèrè wọ́n bá ní pé ọ̀dà tí wọ́n bá ti ní pé gígé ni wọ́n gé ẹ jẹ́ kí wọ́n gé. wọ́n sì wá gé ọwọ́ mi gbà yẹn ni ọwọ́ ọ̀tún. àga tí mo fi jókòó ẹ̀mí yẹn sọ fún mi pé Abdulrahman Idan mo ní ṣé bí wọ́n lọ làgà yìí bẹ́ẹ̀ ni. tọ́ ọ bá tàgà yìí tọ́ ọ ta tẹlifíṣàn yìí ó lè fi bẹ̀rẹ̀ bísínẹ̀sì. tọ́ ọ bá fi bẹ̀rẹ̀ ẹ̀mí ń sọ fún mi báyìí wípé tọ́ ọ bá ta àwọn kinní yìí ó rówó láti ra omi ìpadà. bí ẹ̀mí sì ṣe sọ fún mi bẹ́ẹ̀ mo kàn dìde nínú ilé mo sì jáde. mo sì gbọ́ wá káfíńtà ni wọ́n bá tàgá ní 5,000 naira. èmi lágbà àwọn ni wọ́n ta tẹlifíṣàn mi náà fún wa black and white ní ọdún náà. nígbà wọ́n ra tẹlifíṣàn mi wọ́n rà ní 2,500 naira. ó jẹ́ 7,500. ó jẹ́ 7,500. àbúrò ọ̀gá mi tí ń jẹ́ Gbénga òun ló bá mi bí mo ti ń kawó nínú yàrá fúláwà ńjọ́ kan ó rí pé ìdódò owó sẹ́mọ́ iṣẹ́ kí ni ọ̀fọwọ́ kan sí yín tó ń padà bọ̀ wá sí iléeṣẹ́ yìí. nínú èrò tiwọn. nínú èrò tiwọn àwọn yòókù mi ó sì tó wá bá mi ó sì tó wá sọ fún mi bẹ́ẹ̀ ni mo ti gbọ́ kò sí yọ ẹja ẹ fi mílẹ̀ fún Ọlọ́run ojú máa ń tì mí láti lọ sọ́dọ̀ yẹn pé ẹ bọ̀ mi because mi ì mọ̀ ẹ́ sí láti lẹ̀ kíní yẹn lèrò yẹn fi wá sí mi lọ́kàn pé ọ̀yá tàgà yìí ta tẹlifíṣàn fi bẹ̀rẹ̀ nǹkan kan. ẹni mo fi bẹ̀rẹ̀ ẹsẹ̀ so ẹ rí i pé ọwọ́ sì mi ọwọ́ ọ̀tún mi. Idan kílẹ̀ wá ń fẹ́ lọ́dọ̀ gbogbo ọmọ Nàìjíríà. èmi bí mo ṣe wà yìí o bí mo bá tó rí olùrànlọ́wọ́ tí ó tún gbé mi lọ́wọ́ sókè tí ó tún gbé mi dìde ju bí mo tó ṣe wà yìí lọ so látọ̀ ní gbogbo Nàìjíríà àti ní àgbáyé èmi Idan One Communication so ó mọ bèrè fún orí ọ̀fẹ́ náà so.